àjọ Inec kò ṣe yọjú síbi ìpàdé àpapọ̀ Adc. Àwọn aṣáájú ẹgbẹ́ má sọ̀kọ̀rọ̀ sí Tinubu bẹ́ẹ̀ náà lé adarí igun alátakò méjì. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ó ti parí ìpàdé gbogbogbò wọn nílùú Àbújá níbi tí àwọn ọmọ ẹgbẹ́ ti fẹnu kò láti ṣe àtúnṣe sí òfin ẹgbẹ́ náà. Lẹ́yìn ètò ìdìbò wọn tó máa wáyé níbi ìpàdé náà, ìní alága tó ń rí sí ètò ìdìbò ọ̀hún tó tún ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo Emeka Ihedioha ìmọ̀ ló mà ti kéde èsì ìbò gẹ́gẹ́ bó ṣe sọ nínú àwọn èèyàn 1576 tó forúkọ sílẹ̀. Ìbò mẹ́sàn-án òun ni wọ́n mọ̀ dànù nígbà tí èèyàn 1471 tó jẹ́ ìdá 94% tí wọ́n fọwọ́ sí kí wọ́n ṣe àtúnṣe sí òfin ẹgbẹ́ náà. Chinedu Idigo tó jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ náà ó mà kéde pé lára nǹkan tí wọ́n fẹnu kò lé lórí òun ni láti yọ àwọn àmúyẹ kan tí aráàlú nílò kí wọ́n tó lè di ọmọ ẹgbẹ́, wíwọ́gi lé òfin ẹlẹ́kùnjẹkùn fún àwọn tó bá ń díje fún ipò adarí nínú ẹgbẹ́. Wọ́n mà tún fẹnu kò láti wọ́gi lé òfin tó sọ pé tí èèyàn kan bá fi ipò sílẹ̀, ẹlòmíràn tí yóò bá gba ipò náà ó gbọ́dọ̀ wá láti ẹkùn tí ẹni tó ti kúrò níbẹ̀ ti wá. Níbi ìpàdé ọ̀hún òun ni wọ́n mọ̀ tún ti tú ìgbìmọ̀ tí olóyè Ralph Nwasun tó ń darí rẹ̀ ká, nígbà tí ìgbìmọ̀ ti David Mark tó ń darí yóò bẹ̀rẹ̀ sí ní darí ètò ẹgbẹ́ náà báyìí. Gbogbo àtúnṣe tí wọ́n fẹnu kò lé lórí yìí ni àwọn ọmọ ẹgbẹ́ fi òǹtẹ̀ lù kí wọ́n tó parí ìpàdé ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀, alága ẹgbẹ́ náà David Mark mà sọ pé onírúurú ìpàdé lòun ti lọ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP, àmọ́ kò tí ì sí ìpàdé tí wọ́n máa ṣe dáadáa bíi ti ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní bí wọ́n ṣe ṣèpàdé náà dáadáa fi hàn pé ẹgbẹ́ ọ̀hún ó ti ṣetán láti borí ìbò ààrẹ lọ́dún 2027. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o, àmín.